ká fojú fò. Ojú Yorùbá náà bọ̀ wọ́n ní ojú lọ́ba ara, so ojú ó ṣe pàtàkì nínú ara. Nígbà tọ́lọ́run bá gbà rí èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà, especially tó bá jẹ́ ìgbà téèyàn sì jẹ́ ọ̀dọ́, a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe sí èèyàn fẹ́ máa depend lórí àwọn èèyàn fáwọn nǹkan kọ̀ọ̀kan. So ìṣe àwọn nǹkan kọ̀ọ̀kan á bẹ̀rẹ̀ sí fẹ́ máa nira. So fún ìdí èyí a rí i pé ojú ó ṣe pàtàkì. Ọlọ́run ọba àlekè ọlá ọ̀sán Suratul Balad, Ọlọ́run ní afanaja'al lahu 'aynayn, ìyá àti fún lójú méjèèjì bí léyìn ṣe pàrí ń sọ bí ojú wa bó ṣe pàtàkì fún wa tó. Ọlọ́run bá tún sọ ọ́nà Suratul Isra, Ọlọ́run ní inna as-sam'a wal basara wal fu'ad kullu ulaika 'anhu mas'ul. Àti ìgbọ́ràn wa, ìrìnà wa àti àwọn ọkàn wa, gbogbo àwọn ẹ̀yà ara wọ̀nyí Ọlọ́run bó bi wá léèrè. So ojú wa bó la ṣe lò Ọlọ́run ó bi wá léèrè. Eléyìí sọ pàtàkì pé ojú ó ṣe pàtàkì ní ara. Àwọn nǹkan tó wá ta lè rí nínú ojú tó ṣe pàtàkì tí ò yẹ ká fojú fò, mo pín sọ́nà pé ká bẹ̀rẹ̀ látorí tàwọn ọmọdé, nítorí àwọn ọmọdé wọn ò ní lè complain tí nǹkan bá ṣe wọ́n. Àwa la máa píkì ẹ̀ lára wọn, especially tó bá jẹ́ àwọn newborn. So àwọn nǹkan tó wá jẹ́ alarm sign tó yẹ pé ta bá rí ká tètè gbé wọn lọ sí hospital. Inú wọn òun ni whitish speck, kí nǹkan funfun kó ta lé ọmọ lójú, kárí pé ojú ọmọ yìí nǹkan funfun wà ń bẹ̀. Eléyìí ó pàtàkì ká tètè present this hospital káwọn olójú wọn bá wò ó, nítorí tí ààyè bí tí dúdú wà ní ojú wa yìí tó bá di pé a bá rí funfun bẹ̀, ó lè jẹ́ nǹkan tó wà sinister sí nǹkan tó wà very dangerous. Nínú àwọn nǹkan tó máa ń present báyìí, cataract wà ń bẹ̀. Cataract sì lè ṣẹlẹ̀ sí anybody, bó ṣe ń ṣẹlẹ̀ sáwọn àgbàlagbà ó ń ṣẹlẹ̀ sọmọdé. Condition kan wà tí wọ́n ń pè ní congenital cataract. Cataract tó yẹ pé a bí mọ́ ọmọ ni. Ìgbà míì wá wà, ìgbà tá a kọ́kọ́ bí ọmọ yìí ó lè má ti hàn tí ò ní funfun tán. Bọ́mọ yẹn bá ṣe wá ń dàgbà díẹ̀díẹ̀ sí, bóyá ó ń pé bí ọ̀sẹ̀ méjì, ó ń pósù kan, ó ń pósù méjì mẹ́ta, á bá rí funfun yìí ń bẹ̀. Tá a bá ti rí funfun yìí nínú ojú, ká tètè gbọ́ wọn lọ sí hospital. Nítorí ojú wa yìí bọ́lọ̀ ṣe dá wa, à ń fojú wò ní, ọpọlọ gangan la fi ń rìnà. So ojú táwa fi ń wò tó bá ní cataract, àwọn nǹkan tá a bá wò ń sìn, ìmọ́lẹ̀ tó wà lára kinní yẹn yóò gba àwọn ọ̀nà kan wọlé láti inú ojú wa lọ sẹ́yìn ojú. Ọ̀pá kan wà lẹ́yìn ojú tó ń pè ní optic nerve. Optic nerve yìí ló wá dàbí wáyà tí a wá kọ̀nẹ́tì ìmọ́lẹ̀ tí ojú wa yìí gbé, a wá gbé lọ sínú brain. Òun láwọn fi máa rí iná pé òkè èèyàn ni mo rí, ẹni dúdú ni, ẹni pupa ni, àga ní nǹkankan ni. So ẹni tó bá wá ní cataract yìí yóò di ọ̀nà fún mọ́lẹ̀ tójú wò yìí láti gbé information yẹn lọ sínú ọpọlọ, so kò ní lè rí. Adẹ̀ máa ń kọ́ bá ṣe máa ń rí iná ni, gẹ́gẹ́ bọ́mọ ṣe ń kọ́ bọ́mọ ṣe ń sọ̀rọ̀. Tẹ bá ọmọ tó wà tá a bá bímọ lónìí, tẹ gbọ́mọ kalẹ̀ tẹ́nìkan kan ò sọ̀rọ̀ sí rí, lẹ́yìn kó kàn máa ké àlùkò máa ṣe kò ní lè sọ̀rọ̀. So ọmọ náà ń kọ́ bá ṣe ń sọ̀rọ̀ ni. Tẹ bá gbọ́mọ nílẹ̀ Yorùbá ń sìn, gbogbo wa ń sọ Yorùbá sí, Yorùbá yẹn ni ó gbọ́. Tẹ bá gbé lọ Togo tó ń sọ French lọ́mọ yìí ó gbọ́. Ẹ rí i pé èdè ọ̀rọ̀ tá à ń sọ yìí náà akọ ni. So ìrìnà náà a máa ń kọ́ ìrìnà ni. So bọ́mọ bá ṣe ń rí nǹkan ni ó máa send ẹ̀ sí brain yóò máa píkì ẹ̀. So ọmọ tó bá wá ní cataract láti kékeré, ẹ rí i pé kò fojú yẹn rìnà. Tá a bá tètè mú cataract yẹn kúrò ń bẹ̀, kódà tó bá padà yá, tọ́mọ yẹn bá dàgbà dé èjì kan tó ti pẹ́,
tá bá mú cataract yẹn kúrò ìrìnà yẹn ò ní ṣe dáadáa torí gbà tí ó ń dàgbà bọ̀ tọpọlọ ń kọ́ bóyí èyàn ó ṣe rìnà àfún láǹfààní láti lè rí so ó pàtàkì tá bá rí funfun tó talé ọmọ lójú ká tètè gbé lọ sí hospital káwọn olójú kan bá wa wò ó bákan náà tí funfun bá wà lójú báyìí ó lè túmọ̀ sí ipe kánsà ojú ó wà lẹ́yìn ojú kánsà ojú kan wà tó ń pè ní retinoblastoma òun ni kánsà ojú tó kọ́mọ́ jù nínú àwọn ọmọdé ó sábà máa ń ṣẹlẹ̀ sọ́mọ láàrin ọdún méjì àkọ́kọ́ tí ọmọ wà láyé ṣùgbọ́n ó lè hàn at any age bẹ̀tì ìgbà tó bá kọ́kọ́ wà lójú ẹmọ inú ojú ló wà lẹ́yìn ojú èyàn lè má ọkọ̀ fura wọ́n kàn rí pé àwọn rí nǹkan funfun lójú ẹ̀ so tá bá rí nǹkan funfun yìí tá bá délé ojú a máa ń da ilé ìtọ́jú láti fẹ́ ojú sí láti fi rí àwọn fún àwọn irinṣẹ́ kan a máa fi wo ẹ̀yìn ojú yẹn tí kánsà yìí bá mọ ní kékeré ó níná kan tí wọ́n lè kàn tàn sí tí wọ́n tan náà yẹn sí láti bọ́nẹ̀ mọ́lẹ̀ iná téèyàn ó kàn tàn bí wọ́n ṣe tan náà fún ìsinmi lójú ni ṣùgbọ́n ó ní specific wavelength tí náà yẹn wà tí ó fi bọ́n kánsà yẹn mọ́lẹ̀ tọmọ yẹn dẹ̀ lè wà òkè èyí tó bá yẹ kó tún ti pọ̀ sí ó lè gba pé wọ́n máa fọ́mọ yẹn láwọn abẹ́rẹ́ chemotherapy ní early stage bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó ti ń pẹ́ tí kánsà yìí gba gbogbo ojú tó jáde kúrò ní ojú gẹ́gẹ́ mo ṣe sọ ojú wọ́n sọ pé the eye is an extension of the brain ojú àtọpọlọ wọ́n já papọ̀ tó bá fi ń di pé kíní yìí pẹ́ lára téèyàn tètè yà sí á padà bọ́ sínú ọpọlọ tó bá dẹ̀ ti bọ́ sínú ọpọlọ ní stage yẹn ó ti tán lọ́pọ̀lọpọ̀ ọgbà òun ní sábà rí nǹkan ṣe sí wọ́n kàn sọ pé kọ́ máa ṣe palliative care kọ́mọ yóò má jẹ̀rora mọ́ gbogbo wàhálà tó ń rí kó má rí mọ́ títí tọ́lọ́wọ́n bó fi pè é sọ́dọ̀ ẹ wá wo nǹkan tó jẹ́ pé tá a bá ti jára mọ́ láti ilẹ̀ á ti ṣèfù wàhálà yìí tó bá wá di pé èèyàn ò bá jára mọ́ tó di pé wọnú ọpọlọ wọ́n kàn máa fún lóògùn wọ́n á dẹ̀ kánsẹ́ yẹn pé tọ́ à ń retí ọjọ́ tọ́lọ́wọ́n bó mú ọmọ yìí sọ́dọ̀ decision tí ó dẹ̀ lágbára ni kọ́lọ́run ó ṣàánú wa kó má fi kàn wá torí kò rọrùn kéèyàn máa wo ọmọ ẹ̀ nínú ìnira káwọn ológun kí wọ́n má rí nǹkan kan ṣe sí òbí náà ò lè ran ọmọ lọ́wọ́ ọmọ yìí dẹ̀ wá in pain èèyàn ò sì lè fún un lọ́rùn pa pé ẹ̀wẹ́ sájà tètè pa kíkiní yóò lọ́lẹ̀ ó wá lè ṣe bẹ́ẹ̀ láàrin oṣù mẹ́ta oṣù mẹ́fà kó máa wà in pain kó máa wà in distress òbí náà ò ní lè ráyè sọ̀pọ̀lọpọ̀ nǹkan títí tọmọ ìyá fi wá padà kú gbogbo wa táwọn òbí bá rí ẹmọ ìbànújẹ́ ni ó máa jẹ́ so bí wọ́n bá dẹ̀ tètè prevent ẹ̀ wọ́n á tọ́jú ẹ̀ ojú yẹn máa rí na ọmọ náà wà lálàáfíà so bá bá rí white speck lójú ọmọdé tí nǹkan funfun ta lé ọmọdé lójú ká tètè gbé lọ sí hospital ẹlẹ́ẹ̀kejì òun ni glowing of the eye of a child at night ọmọdé ń sìn kójú ọmọdé ó máa tanná bí ojú músù tó yẹ pé lálẹ́ ìgbà tí ẹ̀wọ̀n ní òkun àbẹ́yẹ̀wọ̀n àbí tó cool a kàn rí pé ojú ọmọ yìí yóò kàn tàn bí ojú músù gẹ́gẹ́ bó ṣe wà nínú picture tí mo show yìí tẹ́ bá ojú músù yìí àtójú ọmọ yìí a máa rí pé ó jọra wọn retinoblastoma cancer ojú tí mo sọ yìí òun náà máa ń present bẹ́ẹ̀ so ojú ọmọ yẹn àwọn òbí ẹ̀ tí wọ́n kàn lè sọ pé àwọn kọ́kọ́ rí tójú ọmọ yẹn á tanná lálẹ́ so nígbà tó tún yá ojú yẹn ò tún ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá ti ń di pójú ń tanná lálẹ́ báyìí ká tètè gbé lọ sí hospital so that wọ́n á lè bá wa wò wọ́n á dẹ̀ ṣètọ́jú ẹ̀ usually early phase of retinoblastoma ó máa ń present báyìí wọ́n dẹ̀ ń pè ní cat eye reflex so glowing of the eye at night tá a bá rí ká má sùn lé ká tètè gbé lọ sí hospital fàyẹ̀wò bákan náà kójú ọmọdé kó dà tójú ọmọdé bá dà àwọn míì wà tó jẹ́ pé ó kàn dà bẹ́ẹ̀ ni
ìgbà míì wà tó jẹ́ pé ó máa ń ṣètọ́ka sí pé wàhálà kan wà lẹ́yìn ojú o. Tí káńsà bá wà lẹ́yìn ojú, especially tó bá wà ní ààyè kan tá máa fi ń wo ọ̀ọ́kán, wọ́n pè bẹ̀ ní macula, òun ni center of fixation. Tí káńsà bá wà ní ibẹ̀ fọ́mọdé, ó lè mójú yẹn kó dà, but kò kí ń ṣe pé gbogbo ojú tó dà iná ló jẹ́ pé káńsà ló fà á, but díẹ̀ nínú ẹ̀ káńsà ó ń fà á kójú yẹn kó dà. So tójú ọmọ bá dà, ká gbé lọ sí hospital kí wọ́n bá wa wo ẹ̀yìn ojú ẹ̀ pé kí ló fà á. Then ojú tó dẹ̀ dà náà tó jẹ́ pé ó kàn dà fún rẹ̀ pé bóyá àwọn mọ́sùpọ̀ kan wíìkì lójú, wọ́n ṣe surgery fóun náà láti ṣètọ́jú ẹ̀. Torí tójú bá dà tó bá pọ̀, ọmọ mi wà tó yẹ pé torí ojú dà wọnú, ó fẹ́ rí nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí, yóò ra bẹ́ǹdì ọrùn díẹ̀ báyìí ni ó máa fi wò ọ̀ọ́kán. Tọ́mọ yẹn bá ń pẹ́ jù ní condition yẹn, tó bá padà yá ọrùn lè padà máa ró. Then àwọn òbí ọmọ ọgbẹ́ tó ló ń ṣe ó kàn máa ń wọ́rùn gbogbo ìgbà. Ọrùn lásán kọ́ ló ń ṣe, ojú tó ń dà láàmú iná ló ń fà. So tá bá rí ọmọ tí ojú ẹ̀ dà, ká tètè gbé lọ sí hospital kan wọ́n bá evaluate with this way. It's a cooking yard. Okay. It's not showing here. We'll show you. We'll show on the screen. So the next one only eye discharge. Kójú máa yọ pin, especially in newborn. Ọmọ titun tá ṣe bí, abímọ tán ó dọjọ́ kejì, ó dọjọ́ kẹta. Ojú ọmọ wa ń ṣe pin. Ojú yẹn lẹ́pọ̀, ojú yẹn wú, ó dẹ̀ ń ṣe pin jáde. So gẹ́gẹ́ bó ṣe wà nínú picture yìí, tójú ọmọ bá ń ṣe báyìí, ká tètè gbé lọ sí hospital kan ọba òwò. Ìgbà tí ẹ bá gbé lọ early, wọ́n kàn bá yẹn clean ẹ̀, wọ́n fún antibiotics tí a kán sójú yẹn, ó dẹ̀ save a lot. Torí tá a bá kàn fílẹ̀ báyìí, àwọn yóò sọ pé wọ́n lè ní ẹ̀wọ̀ ẹ fílẹ̀, ẹ fomi ọyàn sí, ẹ fi kinní kan sí,
tó bá padà yá táwọn microorganism tó ń fa discharge tó bá padà wá pọ̀ wọ́n lè ba cornea jẹ́. Òun ní kíní dúdú kíní transparent tó wà ní àárín ojú wa tó dàbí dúdú yìí tí wọ́n bá bó tó padà bàjẹ́ ọmọ yẹn lè má padà rína mọ́ forever. Ṣùgbọ́n tẹ́ ẹ bá present this hospital very early tí wọ́n bá wa ṣètọ́jú ẹ̀ ó náà antibiotics téyìn ó rà sí ó lè má kọjá báyá 1,200 naira. Àwọn míì gan wà tí wọ́n cheap tó yẹ báyá bíi 200 and something naira ní wọ́n ń tà ń gbà kan. Gbogbo nǹkan tó ti wọ́n ń sìn ó lè tó báyá bíi 1,000 bíyá bíi 2,000 ṣá. Káwá wò tá bá wá ṣe òròjú ẹ̀ tá a gbé lọ sí hospital nǹkan tó jẹ́ pé 5,000 naira á fi tọ́jú ẹ̀ tẹ́ ẹ̀ bá padà ná 5 million ó lè má padà bá mọ́. So inú ọmọ titun wọ́n bímọ lé ní ìjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọmọ bẹ̀rẹ̀ sí yọ ìpín lójú tó báyìí danger sign ni ká tètè gbé lọ sí hospital kán bá wa ṣètọ́jú ẹ̀. Nínú àgbàlagbà ojú a kàn rí pé ojú bẹ̀rẹ̀ sí yọ tàbí nínú ọmọdé náà ojú bẹ̀rẹ̀ sí yọ síta wọ́n ń pè ní protrusion àwọn olójú ń pè ní proptosis. Tá a bá fi rí i kéèyàn máa rò pé ó sanra sójú o èèyàn ò kí ń sanra sẹ́yìn jú. So nǹkan kan wà lẹ́yìn ojú yẹn tó ń ti ojú yẹn wá síta tàbí lẹ́gbẹ̀gbẹ́ tó ń ti wá síta. Ojú wa bó ṣe wà ń ta ń sìn a kàn rí kékeré ń ta ìyókù ẹ̀ ó wà lẹ́yìn sẹ́yìn ojú sí inú sọ́kẹ́ẹ̀tì nínú egun tí egun yẹn house ẹ̀ tọ́lọ́run fi dáàbò bò. So tó bá wá ti ń di pé ó ń kúrò nínú ààbò tọ́lọ́run fi sí ó ń bọ̀ wá síta wàhálà ti wà nìyẹn ká tètè present this hospital. Ó lè jẹ́ pé cancer kan ló wà tó sodo sẹ́yìn ojú tó wá ń ti eyeball bọ̀ wá síta. Tí a bá tètè present early tí wọ́n tètè bá yẹn treat ẹ̀ yóò ó lè gbà tọ́jú ju kó wá jẹ́ pé torí tẹ́ ẹ bá filẹ̀ ó lè padà ṣe kí ojú kó yọ jáde tó yóò fẹ́ dàbí pé gbogbo ẹ̀ fẹ́ yọ jáde tán. Tẹ̀bá àwọn pictures tó wà ń bí èyí tó wà níbi ẹgbẹ́ left wa kò ṣó mọ́ ojú yẹn ọ̀rá bẹ̀rẹ̀ sí yọ díẹ̀díẹ̀ ìgbà tó fi padà ṣe ó yọ síta gidigidi. Ìgbà míì náà ó máa ń jẹ́ pé àìsàn ara bí hyperthyroidism òun ló fà á tójú yẹn fi yọ síta. So tójú yẹn bá yọ síta táwọn olójú bá ti rí tí wọ́n dẹ̀ rí pé hyperthyroidism ló fà á wọ́n á lè rán yẹn lọ sọ́dọ̀ àwọn dókítà tó ń ṣètọ́jú ara láti tọ́jú hyperthyroidism yẹn tó wà lára ẹni yẹn wọ́n á dẹ̀ fún lóògùn ojú. Eléyìí yóò ṣàǹfààní fún nǹkan míì tí hyperthyroidism yìí lè bàjẹ́ lára then yóò tún ṣàǹfààní fójú torí tójú bá pẹ́ǹta ojú àyọ Ọlọ́run ó ṣe tó jẹ́ pé ta bá ń blink tá à ń ṣẹ́jú àwọn omi kan wà ní ojú wa yóò máa bá wé ẹ̀tẹ̀ gbogbo ìgbà ojú yìí ò ní gbẹ. So tó bá ti wá di pé ojú yẹn yọ síta tí ẹ bá lóun blink ìpéǹpéjú wa yìí eyelid wa kò ní cover ẹ̀ mọ́. So afẹ́fẹ́ máa fẹ́ sí gbogbo ó máa ṣe ojú yìí ó gbẹ tó bá padà yá èyí tó wà transparent tó dàbí dúdú yìí yóò di pé yóò fẹ́ máa di funfun tó bá yá kòkòrò lè wọ̀ tó bá yá yóò kàn bàjẹ́. Toró wà transparent iná làwọn ọ̀mọ́lẹ̀ fi ń rí bẹ̀ gbà kọjá. Tá bá wo gíláàsì wa tó wà transparent yìí èyàn máa ríta láti bẹ̀ bí àwọn apparatus tó wà níwájú ojú wa ṣe rí nìyẹn. Tó bá di pé gíláàsì yìí afasọgbò aṣọ kódà bó já aṣọ funfun tó bá tíìkì àní lè ríta mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lójú tó bá ti di pé lè di funfun mọ́ ẹ̀ lọ́wọ́ ìmọ́lẹ̀ yìí ò ní lè gbabẹ̀ kọjá lọ sẹ́yìn mọ́ ojú yẹn ò sì ní rína mọ́ àfi kí wọ́n tó sọ pé wọ́n fẹ́ ṣe corneal transplant. Bákan náà sudden loss of vision transiently or permanently loss of vision of a part of body. Kí ìrìnà yàn kó kàn ṣàdédé lọ lẹ́ẹ̀kan náà èèyàn wà ń sìn kò kàn rína mọ́ tó bá fi ṣẹlẹ̀ kéèyàn tètè lọ sí hospital. Kíní kan wà tó ń pè ní central retinal artery occlusion. Àwọn nǹkan tó ń gbé ẹ̀jẹ̀ lọ sínú ojú wa
nínú ọ̀pá yẹn, tí ọ̀pá yẹn bá fi block tó jẹ́ pé kò rí nǹkan tó ń gbẹ́jẹ̀ lọ sínú ojú, ẹ̀jẹ̀ ò dé bí ojú yẹn mọ́, ìrìnà yẹn lè lọ. Tó bá jẹ́ láàrin first 1 hour lèyẹn present the hospital, àwọn maneuver oríṣiríṣi kọ̀ọ̀kan wà téèyàn máa ń ṣe tó jẹ́ pé clot tó wà ń bẹ̀ yẹn yóò lè dislodge ẹ̀, ìrìnà yóò dẹ̀ padà. Ṣùgbọ́n tó bá ti ń di pọ́npẹ́ ó wọ 1 hour 2 hours 3 hours tọ́ ìrìnà yẹn lè lọ pátápátá, tó yẹ pé níbi tí mọ́ èèyàn dẹ̀ délé ní wọn ní rí nǹkan kan ṣe sí mọ́. So tí ìrìnà bá fi kàn lọ lójijì gbára tí èyàn ò rí nǹkan kan mọ́, ó lajú kò rí nǹkan kan, kéèyàn tètè seek medical attention. Then tó bá jẹ́ pé ìrìnà yẹn wá lọ, ìyẹn jẹ́ rí pé òun ò rìnà mọ́, wàhálà wà dé 5 minutes, nígbò di báyá bí i after 5 minutes ọba di pé gbogbo ẹ̀dẹ̀ tún wá clear wá padà, ó tún ti ń rìnà padà. Wàhálà ń bọ̀, iná lélé yẹn náà sọ fún yàn kí yàn tètè present this hospital. Torí tí yàn bá wọ́n pé ó ti lọ kò dàmí láàmú mọ́, ó tún padà bọ̀, tó bá dẹ̀ padà wá ó lè má padà lọ mọ́. Kódà ó lè wá sí tó bá yẹ kó wá ó lò 5 minutes ó lọ, ó tún yá ó tún lò bá 3 minutes ó tún lọ padà. Èèyàn wá wò pé àrùn tèmi nìyẹn, nígbà mí báyìí ìrìnà mi ó kàn lọ, tó bá yóò tún padà wá. Èèyàn ṣàwàdànù o, kí a tètè lọ yọjú sí hospital, torí tó bá padà ṣẹlẹ̀ ó lè lọ tí ò ní padà wá mọ́. Then tẹ́yàn bá rí pé ó kàn ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà, ìsìn bí mo ṣe dúró tí mò ń wò yìí, mò ń rí gbogbo ẹnu ọ̀nà ìdókè désàlẹ̀, ó wá padà yá, èèyàn rí pé tẹ́yàn bá dúró òun rí bí ẹsẹ̀ wá sísàlẹ̀, gbogbo àti inú lọ sókè òun ò rí mọ́, ó lè jẹ́ retinal detachment náà ló ṣẹlẹ̀, kí yẹn tètè lọ sí hospital. Tàbí èèyàn rí pé òun rókè kò rí sàlẹ̀, kí yẹn tètè lọ sí hospital. Tẹ́yàn bá tètè present, usually early presentation ó sì máa ń gbà tún ṣe. Tó máa fi ń di pọ́npẹ́ ń lọ́dún, ó ti ń lo oṣù méjì, ó ń lo ọ̀sẹ̀ mẹ́fà, wàhálà ti dé, ó lè má padà rìnà mọ́ forever. Then èyí tó sì rí páàtì yẹn tó bá padà yá ó lè padà complete tí ò ní rí nǹkan kan mọ́. Tàbí èyàn tí ó rí nàná wà nọmà tẹ́lẹ̀, èyàn kàn rí pé lójijì gbogbo ẹ̀ kàn sú, ó wá dàbí pé kùrukùru bolẹ̀. Èyàn wá bí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ bó ní kùrukùru sábà kàn déédéé bolẹ̀ lọ́sàn gangan, tí ìbá ṣe pààrọ̀ tẹ́yàn jí bá wọ́n ní òsí kùrukùru, ó fọwọ́ gbójú, ó bọ́jú, kùrukùru yẹn sì tún bolẹ̀, kí wọ́n tètè present lọ sí hospital kó tó di pé kùrukùru yẹn ó padà dòkùnkùn. Bákan náà, kójú ó pọ́n, redness with photophobia, kójú ó pọ́n, kó di pé yẹn ó pé òun ò lè rìn inú mọ́lẹ̀ mọ́, àyàfi kó fi nǹkan bójú àbí kó dé sunshade, ojú yẹn dẹ̀ pọ́n, kí yẹn tètè present this hospital. Uveitis máa ń present bẹ́ẹ̀, tó jẹ́ pé èèyàn nílé, kódà iná tó ọ̀rá tàn sí mi yìí yóò máa dẹni ẹ láàmú, ẹni mi ò tiẹ̀ nílé lajú rárá, yóò kàn máa pa ojú yẹn dé ni. Tó bá fẹ́ lọ yóò á fún ojú yẹn pọ̀ díẹ̀ báyìí, kó fi jẹ́ pé ọ̀rá máa rína kéékèèké, torí gbogbo mọ́lẹ̀ báyìí yóò máa dojú ẹ̀ láàmú. So danger sign ni kéèyàn tètè present this hospital kí wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú, torí tó bá padà pẹ́ yóò padà lè la ojú yẹn, yóò rò pé ó lè rò pé òun lè la ojú sí kìíní ò dá wọn láàmú, ṣùgbọ́n kò ní fi rìnà mọ́. So ká tètè, tí ó bá ti ṣẹlẹ̀, ó lè máa yọpin, ó sì lè máa yọpin. So bóyá ojú pọ́n kò lè woná, ó wá yọpin, danger ni. Ojú pọ́n kò lè woná, kò yọpin, danger náà sì ni, kí a tètè present sí hospital. Tí mo bá hospital tí mo dẹ̀ ń sọ fún gbogbo àwọn danger signs yìí, àyàfi discharge ọmọdé, hospital tó jẹ́ pé wọ́n ń tọ́jú olójú ni mò ń sọ o. Hospital tó jẹ́ pé wọ́n ń tọ́jú olójú, so that wọ́n á lè tètè address ẹ̀. Bákan náà,
sudden eye pain, ojú kan bẹ̀rẹ̀ sí ròyàn lójijì, bram ó bẹ̀rẹ̀ sí ròyàn, kí a tètè present this hospital. Ojú lè máa ròyàn, ojú yẹn pọ́n, kí ìrìnà èèyàn kó ra dínkù díẹ̀, èèyàn lè máa bì, orí lè máa fọ́yàn. Angle closure, acute angle closure glaucoma ó máa ń kọ́sẹ̀. Tó bá ṣẹlẹ̀ ẹ mọ̀ pé èèyàn máa rò pé ó ń bì, bóyá bà ló ń ṣe, orí dẹ̀ ń fọ́. Ṣùgbọ́n ojú tó pọ́n yìí iná ló ń fa gbogbo ẹ̀ o. Torí vagus nervation okùn tó kọ̀nẹ́tì àwọn ara wa wá sí brain tó yẹ pé wọ́n ṣí ó gba oríṣiríṣi ọ̀nà kọjá. Tí nǹkan kan bá ṣe kan ní inú àwọn nǹkan ọ̀nà tó gbà kọjá yẹn, àwọn yòókù náà tí okùn yìí tó supply, àwọn náà lè máa mú symptoms yẹn wá. So tójú bá pọ́n, tójú yẹn ń ròyàn, téèyàn lè wò mọ́lẹ̀, téèyàn wá ń bì, torí ń fọ́yàn, téèyàn bá ti ráhùn dókítà ara tó wọ́n fún un nítọ́jú tán, kí wọ́n tètè máa lọ sọ́dọ̀ àwọn olójú. Kódà ọ̀dọ̀ olójú ló yẹ kó kọ́kọ́ present sí kó tó di pé alára ó balance. Torí ojú gangan ni wàhálà yẹn ti wá tó fi wá sínú ara. So sudden eye pain, ká tètè present sí hospital. Bákan náà sudden flashes of light, ojú yẹn kàn ṣáná, bóyá tí wọ́n bá fún yẹn gbajú ń sìn tí wọ́n gbá ẹ̀ lójú, tàbí nǹkan kan hit èèyàn lójú, ẹ rí i pé ojú yẹn bẹ́ẹ̀ bá padà èèyàn ó sì máa ráwọn mẹ́kan tó máa ṣá, á máa dàbí iná báńgà. So ẹnìkan kan ò gbá ẹ̀ lójú, nǹkan kan ò sì yẹn kàn jókòó, yẹn kàn rí pé ojú yẹn ń ṣáná, wàhálà ti fẹ́ wà ní nǹkan kan ti ń fa nǹkan kan lẹ́yìn. So kéèyàn tètè present sí hospital. Retinal detachment tó bá fẹ́ ṣẹlẹ̀, ó máa ń sábà ń ṣẹlẹ̀ tó jẹ́ pé èèyàn máa rí tójú èèyàn máa ṣáná, ó lè máa dàbí pé wọ́n yin báńgà, bí iná báńgà ṣe máa ń ṣe púrúpúrú tí ó máa ṣe yẹn, ó lè kàn máa ṣe bẹ́ẹ̀. Téèyàn bá ṣe, èèyàn tún díjú, kódà téèyàn bá díjú èèyàn sì máa rí iná tó ń ṣá yẹn, téèyàn bá pajúdé èèyàn máa rí iná tó ń ṣá yẹn. So tójú bá ń ṣáná, kí wọ́n tètè present sí hospital lọ́dọ̀ àwọn olójú, torí danger sign ni. Bákan náà tí ẹ bá bẹ̀rẹ̀ sí máa rí nǹkan ọyọ̀ kan tó ń di méjì, double vision, diplopia, ọwọ́ ń sìn wọ́n yà ká ìka mélòó ni, ìka yìí bíi 10 ni o, ẹmọ ọyọ̀ kan mélòó ni, ó ní méjì, ó ní ẹbẹ̀t ìkan wà òun ó clear dáadáa, ìkejì òun ò clear tó tà àkọ́kọ́, ṣùgbọ́n méjì náà ni. Tẹ́lẹ̀ ìbá fi ṣẹlẹ̀ ká tètè present lọ sí hospital. Ọdún ọ̀pọ̀ gbà àwọn èèyàn wa ẹni tí ò bá jáde yóò pé nígbà tí ìkú lọ bì kankan, eléyìí ó lè jẹ́ pé kánsà kan ó fẹ́ ṣẹlẹ̀ nínú brain lọ́wọ́, tó wá ń press lórí àwọn nǹkan tí ò yẹ kó máa press, òun ló wá ń mú signal yẹn wá tí yẹn fi ń rí nǹkan ọyọ̀ kan àbí bíi méjì. Tó bá jẹ́ ẹni tó ń jáde káàkiri, irú wọn sábà máa ń tètè ń seek medical help. Ṣùgbọ́n tó bá jẹ́ inú ọmọdé àtàgbàlagbà, àwọn tá a máa fẹ́ ignore lélẹ́yìí. Ọmọdé wọ́n wò pé kí ló ń ṣe kinní kan, ọmọdé ń complain fún yín, ó fẹ́ kọjá, gọ́tà ti di méjì, kò mọ̀ èrò ní original, and kò dẹ̀ mátà pé èyí tó bá clear jù l'original, méjèèjì lè rí bákan náà, kódà èyí tó dẹ̀ jẹ́ original ó lè fade. So ó wá fẹ́ kọjá sí ó kó sí gọ́tà, torí gọ́tà ti di méjì, ó kàn kó jẹ́ kí n mú kan. So ká tètè seek medical help. Torí tí wọ́n bá tètè discover on time, excision rẹ̀ lè easy fún wọn ju tó bá ti ń di pé ó ń tóbi. Tí cancer bá wà nínú brain, tó bá ti ń tóbi, gbogbo àwọn nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́, gbogbo ẹ̀ ni ó máa bàjẹ́. Owó a máa create àyè fún ẹ̀ ní pẹ̀lú òpé léyìí pàtàkì, eléyìí ó pàtàkì, òun máa bàjẹ́ ni. So tá bá rí double vision, ká tètè lọ sí hospital. Ìgbà míì wà, kìí ṣe gbogbo ìgbà náà ló máa ń jẹ́ pé cancer brain ló ń fa o. Àwọn nǹkan míì ó lè tọ́ka sáwọn nǹkan míì náà. Ṣùgbọ́n kéèyàn ro worst, kéèyàn fi àdírẹ́sì worst yẹn, kó fi jẹ́ pé èèyàn mú worst kó, ó bẹ́tà fún èèyàn ju kéèyàn rò pé kò sí nǹkan kan tí nǹkan wà padà lọ wà lọ. Bákan náà, reduced color vision. Eléyìí ó máa wà pronounced pẹ̀lú color red. Yínsìn èèyàn kàn rí pé
irú rose flower yìí sì pupa ni tàbí káwọn orúkọ kíní picture yìí the same substance ní méjèèjì. Èyàn wá rí pé nǹkan tí èyàn mọ̀ pé ó máa ń pupa báyìí ṣàdédé ó rí pé kò pupa mọ́ àbí ó ń di dúdú, wàhálà ti fẹ́ wà nìyẹn kí èyàn tètè present this hospital. So èyàn rí pé tàbí ẹni tó jẹ́ àgbẹ̀ ó ń já ata, ó wá rí pé àwọn ò rí ata kankan tó pọ́n, àwọn èyàn dẹ̀ sọ pé gbogbo ata yín ló ti pọ́n ló ti fẹ́ máa rẹ̀ yìí, wàhálà ti ń wà fojú yẹn nìyẹn. So kí èyàn tètè present so hospital kó tó di pé wàhálà yẹn máa jù báyẹn lọ. Bákan náà, foreign body sensation with pain and tears, kí èyàn máa rí pé nǹkan ń gún yàn lójú, kójú yẹn ó dẹ̀ máa dá mi, kó dàbí pé yẹ̀pẹ̀ dà síyàn lójú, ojú yẹn dẹ̀ ń gbọ́n mí gbogbo gbà, kí èyàn tètè lọ sí hospital. Torí ó lè actually jẹ́ pé foreign body kan náà ló wà ní ojú yẹn tó ń irritate ojú gbogbo gbà. Kódà tó bá jẹ́ pé bí ẹ̀gún kékeré lẹ́gùn yẹn sá pamọ́ sí abẹ́ conjunctiva, abẹ́ eyelid wa tó wá ń gún eyeball, yóò máa irritate èèyàn gbogbo gbà. Ẹ̀gún yẹn dẹ̀ ní tẹ́yàn bá tètè present tí wọ́n bá yàn yọ on time, ẹ mọ̀ kò ní lè gún lágùn lu. Ṣùgbọ́n tẹ́yàn bá fi lẹ̀ pé ò sí nǹkan kan, wàhálà ń bọ̀ ni. Ó dẹ̀ lè jẹ́ pé nǹkan kan wà, nǹkan kan ṣẹlẹ̀ sí àárín ojú wa ibi tó dúdú yìí ni, òun náà máa irritate èèyàn báyẹn bíi pé á máa dàbí pé ẹ̀pẹ̀ dà sí ojú yẹn, dẹ̀ lè máa gbọ́n omi, wọ́n lè tètè báyàn tọ́jú ẹ̀. Torí bó bá ṣe ń pẹ́ sí tó jẹ́ pé nǹkan tó ń fà kò kúrò, ó lè padà dá wàhálà sílẹ̀. Then chemical eye injury, kí chemical dà síyàn lójú, emergency ni. Àwọn tá à ń ṣiṣẹ́ poultry, èyàn mix chemical tó fẹ́ fi ṣètọ́jú àwọn adìẹ, ó kàn splash mọ́ ẹ̀ lójú lẹ́ẹ̀kan náà, emergency ni. Èyàn ṣí mọ́tò ń sìn, omi bátìrì ru, ó tà síyàn lójú, ásìdì ló ṣàwánú bátìrì, danger ni. Èyàn bóyá àwọn ọmọ ní school wọ́n ṣe chemistry practical, effervescence ó ṣẹlẹ̀, tẹ́ bá da kíníkà àti kíníkà papọ̀ ló bá ru, ó bá dà sí wọn lójú, wàhálà ni. Ṣùgbọ́n lèyìn tí chemical injury bá ṣẹlẹ̀, kéèyàn tó lọ sí hospital arára, kéèyàn náà wọ́n kọ́ ṣe dókítà rẹ̀ ńlé, kéèyàn gbé ojú sómi tàbí kéèyàn máa rọ́ omi sí ẹnìyàn lójú, bó somi bọ́kẹ́tì méjì, ẹ kàn máa dà á lókèrè, ẹ máa dà á kó lajú sí i. Tó bá dẹ̀ jẹ́ pé ò lè ṣe báyẹn, kó tojú bọ̀, tó bá tojú bọ̀ kó yọ, kó fi mí, kó tún tojú bọ̀, kẹ́ irrigate ojú yẹn dáadáa, kó sẹ́ẹ̀sì di pé a lọ sí hospital. Kódà tó bá jẹ́ nínú oko, chemical tí yẹn fi ń fínko, èyàn wá ṣe mistake nsìn, bó ṣe mú nozzle lọ́wọ́, ó fẹ́ adjust kíní tó wọ́n po chemical sínú ẹ̀, bó ṣe mú pọ́ǹpù tó rọra fà á, ó di wì, gbogbo chemical ìdìyẹn dà sí lójú. Kó wá omi, kó da omi yẹn sójú, kó tojú bọ̀. Kódà tẹ́yẹ̀ bá wò pé ìwà rómi tó mọ́, omi kànga ló wà lóko, àná omi kànga yẹn gan dà sójú. Kódà tẹ́yẹ̀ wò pé kò sí nǹkankan, àyìn ní nǹkankan, ó wá rí Sprite dà sí, kó bá jẹ́ omi, dá omi sí dáadáa, kó clear gbogbo kẹ́míkà yẹn, ẹ̀fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, kó wá ṣe present hospital. Nítorí kẹ́míkà ń sìn yóò máa ba ojú jẹ́, gbogbo extra time tó bá dẹ̀ ń lò sí nínú ojú, òun bójú yẹn jẹ́ lọ ni. So tó bá dé hospital, wọ́n á irrigate, táwọn ní àwọn òpin ká fọ gbogbo kẹ́míkà yìí dànù. Tó bá fọ̀ tán, wọ́n á ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa ṣètọ́jú. Ṣùgbọ́n ẹ imagine kó yẹ pé bóyá èèyàn wà ní oko kan sì, kó tó dénú gbòòrò Ọ̀fà tí ó rí hospital, ó ti lo wọ́n tó bá tọ́rọ̀ bá tẹ̀ tí wọ́n fẹ́ ṣe pátápátá fún kó má lọ́kadà, kó wá ṣẹ̀ máa rìn bọ̀ látòkò, ó lo 2 hours kó tó délé. Kéèyàn mú ásìdì lásán, kéèyàn bù sórí skin, láàrin 5 minutes ẹwọ nǹkan tí ó ti jẹ lọ, ká tó wá sọ pé ó sì wà lórí skin yẹn fún 2 hours. Ó lè jẹ́ kó jẹ gbogbo egun yẹn, kó jẹ bí kó jẹ lu, so mọ́sọ̀ lórí ojú. So bó bá ṣe ń ṣẹlẹ̀ báyìí, the earlier the better. Kéèyàn da omi yẹn sí kó pọ̀, kó tojú bomi,
kódà àkójọ omi tó pọ́n ẹ rò pé omi yìí omi inú kíní láti wá gbọ̀n inú ẹ̀rọ̀fọ̀ ní omi kàn sí ẹ dá omi yẹn sí kẹ́ fi fọ gbogbo kẹ́míkà yẹn kó wá lọ sí hospital tó bá wá present sí hospital wàhálà tí omi ìdọ̀tí yìí ó kọ sí ó easy láti manage ju wàhálà tí kẹ́míkà yìí ó kọ sí lọ torí tí kẹ́míkà injury tó bá ti di pó pẹ́ tó di pé gbà tá a fẹ́ fi present gbogbo ojú ti funfun gbogbo àwọn èyí tó funfun yìí náà ó di pó funfun sí títa àwọn dúdú òun náà funfun tọ́lọ̀ ń bá fẹ́ ní náà ló kù ìrìnà yẹn lè wọ́ọ̀sì tó jẹ́ pé èyí ó kàn sámọ̀ pé mo sáré nǹkan kan tó dúró àti mo rí nǹkan tó ń lọ bí gíní béèyàn ni mi mọ̀ ṣùgbọ́n tá a bá ti ṣe léyìí tá a bá tètè dómi sí mo ti rí kéèsì èèyàn tó jẹ́ pé ó ṣí kíní bátìrì mọ́tò ni ó dẹ̀ dà sí lójú bó ṣe ṣẹlẹ̀ àwọn èèyàn náà dẹ̀ help ẹ̀ wọ́n kàn sáré ń gbọ́n mi táàpù wọ́n ń da gbogbo mi yẹn sí wọ́n ṣe gbogbo ẹ̀ sí ìgbà tó fi padà present sọ́dọ̀ wa tá a wò ojú yẹn ṣì fine àwọn náà ó irrigate o torí ẹmọ̀ omi tí wọ́n ń dà sí àwọn tó bá kó síbi abẹ́ ìpèǹpéjú bíi kọ̀rọ̀ lókè báyìí àti kọ̀rọ̀ ń sàlẹ̀ àwọn èèyàn ò ní mọ báwọn ṣe fẹ́ yìí láti lead tómi á fi débẹ̀ so àwọn eléyàn làwọn náà kàn ṣe adẹ̀ clean then adẹ̀ tọ́jú ojú yẹn dàbí pé nǹkan kan ò ṣe ni ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n fi kalẹ̀ inú yunifásitì lẹ́nu yẹn ti wá sínú teaching hospital láàrin yunifásitì teaching hospital gan lásán wàhálà tí kinní yóò ti dálẹ̀ ó lè ti jì so ká kọ́kọ́ ṣe eléyàn káwọn gan ṣe kọ́kọ́ di dọ́tò ojú kó tó di pé tó bá tàbá ti ṣe eléyàn tán eléyàn lásán ò tó kí àwọn dami sí àwọn náà wúkú ti dami sí nǹkan tó ṣe lọ hospital náà nìyẹn àwọn akẹ mọ́lé wàhálà míì tún lè wà àwọn èyí tó kó sí kọ̀rọ̀ àwa lè máa notice then omi tá a lò tó bá jẹ́ omi tí kòkòrò ti wọ̀ kòkòrò yẹn á ti dà sínú ojú ẹ jẹ́ ká lọ sí hospital afterward káwọn onítọ́jú ojú kan bá wa ṣètọ́jú ẹ̀ as a practical rule ká mọ̀ pé gbogbo àmọ́dí tó bá bá ojú tó wá jẹ́ pé ó wà very sudden ó kàn ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà ní lójijì ká mọ̀ pé àwọn nǹkan tó yẹ ká tètè síkì tọ́jú sí ni nǹkan tó bá ojú tó di pé ojú yẹn bẹ̀rẹ̀ sí máa ròyàn ká síkì ìwòsàn fún un ẹmọ̀ ń sì nǹkan kékeré lè rọ agbáyẹ̀ lójú kódà ìyẹn lè fẹ́ wọṣọ gan kọ́wọ́ gbáyẹ̀ lójú ìyẹn lè máa bọ́mọ ṣeré kọ́wọ́ gbáyẹ̀ lójú eléyẹ̀ ń sì àmọ́ nǹkan tó fà tó bá ra ròyìn díẹ̀ òun lè fìyẹn lẹ̀ tí ò ní sí nǹkan kan ṣùgbọ́n àmọ́ kọ́wọ́ gbáyẹ̀ lójú ìrìnà yẹn kàn lọ ẹ̀jẹ̀ lè rọ sójú yẹn so ìyẹn nídìí láti sí yẹn ìrìnà wà normal kò sí wàhálà ó lè má sí wàhálà àwọn nǹkan ojú tó máa jẹ́ pé ó wà progressive wọ́n yà nǹkan gbá ẹ̀ lójú ó yẹn díẹ̀ èyàn wá rí pé ríro yẹn ó kàn pọ̀ sí àbí ìrìnà yẹn ọ̀rá dínkù díẹ̀ èyàn wá rí pé àdínkù tó ojú sì ṣàdédé èyàn rí pé òpèpè ojú èyàn lè lift ẹ̀ lọ sókè mọ́ ó kàn wálẹ̀ lẹ́ẹ̀kan náà kí ẹ sì kí medical attention ojú ìrìnà dínkù orí ń fọ́yàn èyàn ń bì àwọn neurological symptoms ní kí ẹ tètè sí kí medical attention ojú ò rína dáadáa èyàn ní gírì èyàn ní convulsion kí ẹ tètè sí kí medical attention eléyìí ó ti ní ṣe pẹ̀lú neurological symptoms ó lè jẹ́ pé nǹkan ó lè wà sinister kí ẹ tètè sí kí medical attention so àwọn nǹkan tí díẹ̀ nínú àwọn àmì tí àwọn nǹkan tó ṣe pàtàkì tó jẹ́ pé ká má dákẹ́ bò tó bá ti ń ṣẹlẹ̀ ká tètè yọjú sí ilé ojú abẹ́lọ́wọ̀n bá àlékè ọlá àlàáfíà ara wa Ọlọ́run bá wa ṣe àlékún rẹ̀ kí Ọlọ́run má gba ojú lọ́wọ́ wa